Lizzy Anjorin báwo ní káàárọ̀ ṣó fìlẹ̀ mo mọ̀ pé ó lè sùn mọ́jú. tó ẹ̀yin èèyàn wa wàhálà ńlá rèé o lẹ́ẹ̀rín Lizzy Anjorin pẹ̀lú olórí àṣírí ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí máa ti kọjá bá a ṣe ròǹjẹ́ gbọ́n tí arábìnrin olórí àṣírí sọ nínú fídíò yìí ẹ̀yin èèyàn wa kí ni ohun tí ẹ̀yin lérò kó máa ṣẹlẹ̀ sí Lizzy Anjorin báyìí ẹ farabalẹ̀ ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé kan kí ẹ gbọ́ ohun tí olórí àṣírí sọ nínú fídíò yìí. ó wádìí ẹ assignment ó má ní rẹ lára orúkọ mi ni Kama bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ èmi Ẹniọlá Máyọ̀wá ọmọ owó òní ìran lẹ́lẹ́gbẹ̀ta in as much bó ṣe wù mí kí n let it slide àmọ́ wọ́n ní ibi tó bá wọ̀n ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ló máa ń darí ìgbẹ́ sí ibi tó bá wọn adániwáyé ló máa ń rán mi lọ transformer ni mí mi ò ní wá bá ẹ àmọ́ tó o bá wọnú mi níwọ̀kuwọ̀ wá gbaná. A lot of people sọ nípa fídíò tí mo ṣe wípé mo ń gbèjẹ mi ò gbèjẹ ìwọ kọ́ ni favourite mi lára àwọn tí mo ṣe fídíò fún bọ̀ wọ́n ní pé ẹni tó bá ti wọṣọ ẹ̀tẹ́ ó di dandan kó tẹ̀ kó tó di pé mo continue pẹ̀lú ẹ I want to thank all my TikTok fans mo dúpẹ́ lọ́wọ́ yín thanks for understanding me. I don't tolerate nonsense, but I'm not a troublemaker. That's why I tell me can pass boundaries me. I love and I seek peace. Àmọ́ mi ò kí ń preach mumu o. Fẹ́yìn tẹ́ bá ń get it wrong tẹ́ ní motivational speaker. Wọ́n preach peace. I preach peace. But I don't preach ipe kó yọ̀dẹ̀. Torí mi ò kí ń ṣọ̀dẹ̀. Gbogbo ẹni tó bá mọ̀ mí délé láti kékeré mi ni mo ti tolerate nonsense. Ọlọ́run ń lo arìndìn torí tó bá lo arìndìn tó bá rìndìn lójú ayé wà rìndìn lójú ẹ̀mí nǹkan táyé bá dẹ̀ sweater lọ máa fi bú ẹ bódọ̀la ẹ̀yin warriors mo ríṣẹ́ ọwọ́ yín lórí Facebook iṣẹ́ tó mọ orogun òmò kọ̀ ló mú tó fi torí bomi gbígbóná ọ̀pọ̀lọpọ̀ yín ni mo rí lánàá tẹ́ ń comment tó jẹ́ pátá ni wáyé sọ pé ẹ ti sògo yín nù nítorí wọ́n ti gba Saturday lọ́wọ́ yín wọ́n ti gbé Sunday lé yín lọ́wọ́ àbí wọ́n tẹ̀ ṣe vice versa ni nítorí àti jẹ tó bá yẹ̀ṣẹ̀ join wọn iṣẹ́ tádá ni wáyé rán mi ni ó ní kó jáwọ́ ń bẹ̀ ó nítorí tó bá jáwọ́ níbẹ̀ ó máa tọrọ dọjọ́ alẹ́ ni confam ní apáti òṣì tó bá belong sí group yẹn lọ bẹ̀ àwọn wòlíì tó jiná kán gbàdúrà fún ẹ kán rìnà fún ẹ kán sọ iṣẹ́ tí mo jẹ́ yìí fún ẹ confam ní apáti òṣì ẹni títí ẹ ti jóná kò ní kóná mọ́ ti wà wọ́n ló sọ pé o demand apology from me èmi ṣá mo stubborn bàjẹ́ òmò ìsọ pé kẹ́ má get it wrong èmi ò preach pé kíyàn ya mùmú no tó bá fẹ́ gbọ́ lecture mi máa bọ̀ lórí live stream mi ibi tá dání wáyé tí ń lò mí ibi tó yẹ pé mo dẹ̀ máa ń ṣe normal mi mo máa ní pé máa differentiate who I am versus ẹni tọ́lọ́run ránṣẹ́. Lizzy ó ti yẹ̀ wò ó ti fi ilẹ̀ lóru mọ́jú èmi ò ní gbọ́ pì lórí mi àti lórí àwọn ọmọ mi tó dáadáa ní wáyé ló fi wọ́n fún mi mo gbọ́ tẹ́yìn kan sọ pé slide show maturity tó bá ti di tán ẹ tí Sátánì bá ti ṣí ilẹ̀kùn wọlé tó ẹ ipò òun fẹ́ bẹ́ẹ̀ lálejò kó àwọn ọmọ ẹ lé lọ́wọ́ kó wá máa sọ jẹ́ṣẹ́ fáráyé kó sọ fáráyé pé òun play maturity ikú pa ẹ́. Do not suffer the wish to live. Ẹni tí ò bá ní jẹ́ kí yàn jẹ yàn máa ń kọ tí ẹ̀ mọ́yàn ni. Ilé tó lúwa kọ́ ni mí mo rẹ́ nìkankan tó lè bì mí wó. Nítorí pé ẹni tó ń gbé nínú mi ṣe àná pọ̀ jẹ́ ẹni tó ń gbé nínú ayé lọ. Òtítọ́ ni mo gbé dání. Òtítọ́ yẹn á dẹ̀ gbé mi lékè. Me seek for justification. I'm not directed by woman being. Ọkọ tó dẹ̀ fẹ́ mi mọ̀ mí dáadáa. Ó dẹ̀ respect Ọlọ́run nínú ayé mi. You can't
I'm not saying you can't advise me, oh, don't get me wrong, oh. But what is controlling me is more than your advice. Ìpàdé mi àti Lizzy ó nídìí. Èmi ò kí ń ná ọmọ lọ́mọ sínú nítorí ẹni ibi ò ṣe ní ṣe mí tọmọtọmọ láyé láṣẹ Èdùmàrè. Àmọ́ Lizzy, iṣẹ́ mi fún ẹ rèé. Olúwa ní tó ò bá jáwọ́, Olúwa lòun á fi bóun ṣe jẹ́ hàn ẹ́. Eo! Ó jẹ́ kó ti yí ẹ̀mí dẹ̀ ní sọ́jú bẹ́ẹ̀ lọ. Ẹni tó bá fẹ́ wòṣẹ́ tí a kàn ni ó máa pẹ́ létí omi. Èèyàn wà, bẹ́ẹ̀ ni mo gbà. Ayé wà, bẹ́ẹ̀ ni mo gbà. Àmọ́ nínú wọn pátápátá lọ́lọ́run sọ pé òun máa ṣàánú fẹ́ni tó ń bá máa ṣàánú fún. Wò mí dáadáa. Má kà mí mọ́ wọn o. Gedegbe ni mo dá dúró. Mi ìbẹ́ ṣe fracas ẹ̀. That's why I want to drop this my last note. This is going to be the last note. Okay. Àfi tọ́lọ́run bá tuntun ní kí n sọ̀rọ̀. Àmọ́ láì sọ̀rọ̀ mi náà mo mọ̀ pé nǹkan tó bẹ̀rẹ̀ sí ní try látàná yẹn. Continue. Ó ti ṣetán láti parun ni. Mi ní wíjú bẹ́ẹ̀ lọ. Kádà ni wáyé kó gbaṣẹ́ yòókù ṣe. For all the people that love me for who I am. For gbogbo àwọn tó dá ìpè mọ̀ nínú ayé mi. For gbogbo orí pátápátá tó fi tinú fẹ́ mi tán bá mi lo inú méjì. Fún gbogbo àwọn abiyamọ pátápátá tán dúró tì mí tán fẹ́ mi tọkàntọkàn. Mo dúpẹ́ lọ́wọ́ yín, Ọlọ́run á dúró tì yín. Fún gbogbo ẹ̀dá tó bá dúró ogun tì mí, adániwáyé á dúró ogun tì yín láṣẹ Èdùmàrè. Àdàfi tó bá jẹ́ pé òun kọ́ ló pè mí ló rán mi níṣẹ́ nìkan ló kù. Àdàbí tó bá jẹ́ pé kì í ṣe òun ló pè mí tó rán mi níṣẹ́ nìkan ló kù. Mi ì ṣe wòlíì o. But everybody ló ní calling ni. Lizzy Anjorin, jáwọ́. Kò yẹ. Ire o. Kó tó di pé mo tún wá lọ. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń wo Lizzy tó ń ṣe nǹkan tó ń ṣe yẹn. Tẹ́dẹ̀ ń support ẹ̀ nítorí pé ẹ fi ń ṣe weapon láti bá àwọn ẹni tẹ́ ń bá jàjà. Ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀. Ó dáa. Olúwa wà lórí ìtẹ́. Ọlọ́run á dúró tì ẹ́. Ọlọ́run á dí ẹ mú. Ayé ẹ lọ́kàn padà. Àmọ́ nǹkan tí mo fẹ́ ká mọ̀ ní pé ẹni tó bá máa parun ṣáà ni. Nǹkan tó bá dẹ̀ mú ẹni tó máa parun òun ni pé kó fọwọ́ kan ẹni àmì òróró Ọlọ́run. Ó gbọ́ ni. Ẹ má fọwọ́ kan ẹni àmì òróró mi, ẹ má ṣe wòlíì mi níbi. Ẹ̀mí mímọ́ o, ẹyẹ àdàbà, ẹ̀ ń ṣẹyẹ pípa o, ewọ. Ire o.